وبركاته. الحمد لله مدبر الأمور والدهور والشهور والأيام. àwọn ìṣẹ̀mí ayé wa tá ń lò ọkùnrin wa obìnrin wa ìṣẹ̀mí inú ìgbà tá ń lò òun ní yí padà àwọn oṣù àwọn ọjọ́ àwọn ọdún ọba yìí tàdúgbò fún òun ní yí ìṣẹ̀mí ayé wa padà nínú rẹ̀. nahmaduhu ni'matihi alayna. à ń dúpẹ́ fún ọlọ́run ọba náà lórí àwọn ìdẹ̀ra rẹ̀ àwọn oore rẹ̀ ọkọ̀ òjọ̀kan tó ṣe fún wa èyí tó ṣe fẹnu sọ àti èyí tí ò ṣe fẹnu sọ èyí tó ṣe fojú rí àti èyí tí ò ṣe fojú rí. والصلاة والسلام على خير من صلى وصام. ìkí ọlọ́run àtọ́lá rẹ̀ ó máa bẹ́ni tí fi ń lóore jù lẹ́ni tí ń kírun ó kí àyílá rẹ̀ àlásàrì rẹ̀ ìmọ̀lókun márùn-ún rẹ̀ ó kí dáadáa kò sẹ́nìkan tó kírun tó dàbí rẹ̀ ìkẹ́nà kó má dùn ó lórí ẹni tá à ń sọ yìí ó gbààwẹ̀ bó ti tọ́ àti bó ti yẹ. wa hajja. ìkí ọlọ́run bákan náà kó lọ bẹ́ni náà tó ṣe é kóhun lẹ́ni tí fi ń lóore jù lẹ́ni tó ṣe áàdì fún ọlọ́run. wa zaka. ìkí ọlọ́run ọlọ́run kó máa bẹ́ni tó ṣe kóhun ní fi ń lóore jù lẹ́ni tí ń yọ sàká fún ọlọ́run. wa tafa bil baytil haram. oríṣiríṣi èèyàn ní tọ́kìlì káàdì ọlọ́run olè ń bẹnu wọn àbùkù ń bẹnu wọn oníbìtì ń bẹnu wọn òsìnà ń bẹnu wọn apààyàn ń bẹnu wọn àmẹ́ni tí fi ń lóore jù lẹ́ni tí ń tà wá fúlé ọlọ́run ìkí ọlọ́run ọlọ́run kó lọ bẹ́ni náà. sallallahu alayhi wa ala alihi wa sahbihi. ìkí ọlọ́run kó má jò lórí àtẹ́bí Muhammad nìkan kó lọ bá wọn ará ilé rẹ̀ kó lọ bá wọn sàábà rẹ̀. wa man salaka maslakahu ila yawmiddin amin. àti gbogbo àwọn tó bá tọ ìlànà tá a nábì fi lélẹ̀ fún àwọn sàábà rẹ̀ gbogbo ẹjọ́ bá tọ̀ ọ́ ìkí ọlọ́run ọlọ́run kó máa bá gbogbo wọn títí dọjọ́ ẹ̀san. wa sallama tasliman. àti ìgẹ̀ èyí tó pọ̀ tí ò ní báyìí ló máa kó máa bá gbogbo wọn. qala Allahu ta'ala. ọlọ́run ọba tó dà lẹ́jà níbẹ̀ ni àti ìwọ sọ̀rọ̀ nínú ìwé òfin ni ìwé tó májú ni ìwé àlùbáríkà ni tàbí sí Al-Qur'an. wa huwa Allahu la ilaha illa hu. ó ní òun ni ọlọ́run òun lọ́ba tó ṣe pé kò sí ẹnìkan àfòun ní sánmà kò sírò òun nílẹ̀ ẹlẹ́ kò sírò òun nínú omi nínú iná lórí ibùdó nínú igbó kò sírò ọlọ́run ọba náà. lawla hamdu fil ula wal akhirah. ọba tá a wá ń sọ yìí tiẹ̀ lọ́pẹ́ o níbẹ̀rẹ̀ tiẹ̀ lọ́pẹ́ láàrin tiẹ̀ lọ́pẹ́ nígbẹ̀yìn. walawla hukmu. walawla hukmu. ọlọ́run ọba yìí òun ló ní ìdájọ́ lọ́dọ̀. wa ilayhi turja'un. gbogbo wa pátápátá olówó ni ọlọ́lá ni ọba ni ìtí ọba ni àfá ni ọmọ kéwú ni gbogbo ọ̀dọ́ ọlọ́run ọba yìí náà lápadà padà sí. ibadallah. ẹ̀yẹ rúṣin ọlọ́run ní kí máa tó ní. qulu ma'iya alhamdulillah. bàbá wa ní ẹgbẹ́ tó bá sọ pé alhamdulillah. alhamdulillah. ẹ̀yà tún ní ẹ̀kẹ́ sí. alhamdulillah. wọ́n ní ẹ̀kẹ́ pé mẹ́ta. تبدأ رمضان بين الخوف والرجاء. àwọn bàbá wa lè bẹ̀rẹ̀ ramadana nígbà tá a bẹ̀rẹ̀ rẹ̀ láàrin ìpáyà àti báwọn kàánú lọ́dọ̀ ọlọ́run láti bẹ̀rẹ̀ rẹ̀ ó dọ̀yọ̀ kan ó di méjì ó di mẹ́wàá ó dógún nínú ìpáyà láwa bí ramadana yìí ṣé yóò sì rọrùn fún wa nígbà báyìí. وانتهت رمضان بدون تعب ومشقة. ramadana wa parí àgbà àríra wa inú wa dùn aṣọdún nírọ̀rùn láì sí wàhálà láì sí ìdààmú kankan ramadana parí
parí. Ibadallah. Ẹ̀yẹ Mùsùlùmí Ọlọ́run lọ́kùnrin lóbìnrin. Ittaqullaha ta'ala. Ẹja páyọ̀ Ọlọ́run bá ti páyọ̀ Ọlọ́run nínú Ramadana àwọn bàbá wa ní ẹjọ́ àbẹ̀wò Ọlọ́run. Wa'lamu anna ayyamana. Ẹ wá já lọ mọ̀ pé dájúdájú àwọn ọjọ́ ayé wa ta lò. Wa naharana. Ẹja lọ mọ̀ pé ọ̀sán wa ta lò tá a fi wá jíjẹ múmu káàkiri. Wal layalana. Ẹja lọ mọ̀ pé òru wa ta lò tá a bá ṣe wàhálà tán tá a fi sùn. Yamurruna bi amri Allahi ta'ala. Ẹja lọ mọ̀ pé gbogbo ẹ̀ ń lọ lílọ tí ń lọ ní pẹ̀lú àṣẹ Ọlọ́run ni o. Jímọ̀ jẹ́ ẹjọ́ tá a lò ń kọ́ lélẹ́ yìí o. Àná òun ti lọ kò lè padà wá mọ́ o. Òní náà ń lọ ní òun náà tún lè padà wá mọ́ lójú àkìyámà. Fa'tabiru fi sur'ati mururihim. Wọ́n ní ẹ jẹ́ ká dirí wò, ẹ jẹ́ ronú wò, ẹ jẹ́ wò iye sí bí ọjọ́ ayé wa ti ń lọ. Ìjọ́ wo là ń sọ láàrin ara wa bá bẹ̀rẹ̀ Ramadana? Ramadana mọ̀ ti lọ nù. Wa fi sur'ati hadha. Ẹ jẹ́ wòye àwọn bàbá wa níbi tí wọ́n ń yára yìí ti ń lọ gbìrìgbìrì tójú ayé ń yára, oṣù ń yára, ọdún ń yára, ìgbà wọn náà ń yára. Ta'khudhu min a'marihim. Látara ní yára tí ń yára yìí náà ọjọ́ ayé wa sì ń lọ ikú sì ń dé sí pẹ̀lú ọ̀kan wa ìsìn mú wa kú mẹ́ẹ̀ èyí tí wọ́n sọ tó ìsìn mú wa kú nínú ayé. Wa taqwa biha sahahiba a'malikum. Lẹ́yìn pé ikú mú wa kú gbogbo tákàndá ṣe wa tá à ń ṣe wọ́n sì ń ka bẹ́ẹ̀ bá ti kú wọ́n sì pa fáìlì rẹ̀ létí ẹ̀ tán nù. Ayyuha ash-shahrul mubarak. Àwọn bàbá wa wọ́n ní àpèwọ́ oṣù alálùbáríkà ni. Nahnu nuwaddi'uka binaharika al-jamil. Àwa náà ń dágbére fún ọ o, à ń juwọ́ sí ọ o pẹ̀lú ọ̀sán tí ń bẹ nínú rẹ̀, ọ̀sán tí ń bẹ nínú Ramadana a lè fi wí ọ̀sán bí kankan. Wa layalihi al-'atir. Àwọn òru tí ń bẹ nínú rẹ̀ èyí tó ṣe pé ní máa ń dùn, ní máa ń rùn bí ìgbà tí yẹn fún pàfún sára ni, a lè fi wí òru kankan, òun náà wọ̀ lọ́nu. Nuwaddi'uka kama ja'ala Allahu laka khaza'in al-khayrat. À ń dágbére fún ọ, à ń juwọ́ sí ọ, gẹ́gẹ́ bọ́lọ́run ṣe fi sínú rẹ̀ àwọn pẹpẹ ọrọ̀ oore ọ̀kan òjọ̀kan tí ń bẹ nínú rẹ̀ ń bẹ lọ́sàn-án ń bẹ lóru ń bẹ ní ẹni ó bá ka Kùránì ń bẹ ní ẹni ó bá ṣe sàárà ẹni ó bá ṣàánú ẹni ó bá ṣe bó ti tó àti bó ti àwọn oore tí ń bẹ ń bẹ à ń dágbére fún ọ àdúwọ́sọ kó dàbọ̀. Wal barakat. Àwọn àlùbáríkà ọ̀kan òjọ̀kan tí ń bẹ nínú rẹ̀ ìwọ Ọlọ́run ìwọ náà ló fi síbẹ̀. Kun lana shafi'an 'inda Allahi yawm al-qiyamah. Ìwọ Ramadana ó ti wá lọ́nu o jẹ́rìí wa pé àwa gbọ́ o àgbà bó ti tọ́ bó ti yọ o ó wá lò jáde kìyàmà já wà nínú àwọn tí wọ Ramadana tó sì pẹ̀lú wájú Ọlọ́run wa. Ayyuhal a'izza. Gbogbo ẹ̀yẹ ni a bí lọ́kùnrin lóbìnrin ní jímọ̀ tòní. Uskuru yawma nada al-munadi. Àwọn bàbá wa ní ẹja máa rántí o kí láà máa rántí gan òun náà lọ́jọ́ tí olùpè kí ó máa pèpè. Kullal muslimin. Yóò máa pe gbogbo ẹni ó ju gbájú sẹ́lẹ̀ fọlọ́run tó gbà fún Ànábì Muhammad. Bi a'malihim. Bí bá wá ń pè wá wọn ò ní pè wá lásán pẹ̀lú àwọn iṣẹ́ ìwà tá a ṣe ni. Husniha wa sayyi'iha. Dáadáa rẹ̀ tí ń bẹnu iṣẹ́ ìwà tá a ṣe ó pè pé ìwọ ló ṣe báyìí ìwọ ló ṣe báyìí ní dáadáa. Èyí tí ò dáa náà wọ́n pè ọmọ bá ti pè ọ́ àìdáa rẹ̀ yóò sì tẹ̀lé ọ. Wal ayyamu khaza'inun. Wal ayyamu khaza'inun hafizatun li a'malikum. Àwọn ọjọ́ ayé jẹ́ àwọn iṣẹ́ ọwọ́ wa tá à ń ṣe nì pẹpẹ ọ̀rọ̀ kan ni ìsọ̀kan ni fún àwọn iṣẹ́ wa níwájú Ọlọ́run Ọba. Qala ta'ala. Ọlọ́run Ọba tó dá rẹ̀ dá ń sọ báyìí fẹ́mi àti wọ́n. Bismillahir rahmanir rahim. Àbẹ̀rẹ̀ pẹ̀lú orúkọ Ọlọ́run Ọba jọ́kẹ́ ayé ọba ṣáájú ọ̀run. Yawma tajidu kullu nafsin ma 'amilat min khayrin muhdaran. Ọlọ́run wà Nábì Muhammad sọ fún wa ibi ẹ̀rẹ́ tí o ọjọ́ tó ṣe pé gbogbo ẹ̀mí kọ̀ọ̀kan yóò rí gbogbo iṣẹ́ tó bá ṣe nínú dáadáa yóò rí yóò dúró níwájú rẹ̀ báyìí. Wa ma 'amilat min su'in
gbogbo tábà wá ṣe nínú àìdá. min su'in. gbogbo àìdá tá a bá ṣe á rí òun náà yóò jó níwájú wa báyìí. tawaddu law anna baynaha wa baynahu amadan ba'idan. bí àìdá tá a ṣe bó bá wá jó níwájú wa ọmọ èyí ò mọ̀ wá níwọ̀ ọlọ́run dákun àìdá ló tún wájú mi dákun gbé jìnnà ìdí stọ́ọ̀pù mi bí n ti rìn yìí ìgbádùn yóò máa fẹ́ kí àlàfo ìgbéjìnnà kó wà láàrin òun àti àìdá tó ń ṣe. wa yuhadhdhirukumullahu nafsahu. ọlọ́dẹ̀bí ọlọ́run ń ṣèkìlọ̀ fún yín o ń kì yín lọ o ẹ ṣọ́ra o olówó inú yín kó ṣọ́ra ọlọ́lá inú yín kó ṣọ́ra ọmọkéwù inú yín kó ṣọ́ra ẹ ṣọ́ra o ẹ sì rí ọlọ́run kó ti tó àti kó ti yẹ. wallahu ra'ufun bil ibad. èmi ọlọ́run bí mo ti burú tí máa ń fìyà jẹ ni èmi ọlọ́run bákan náà aláàánú ni mí o lórí gbogbo àwọn ẹrú mi. istaghfiru rabbakum innahu kana ghaffara. ẹ jáwọ́ ọlọ́run tálá foríjì ọlọ́run bá ti foríjì ni kó má ta foríjì ẹnì kọ̀ọ̀kan wa. alhamdulillah. ọpẹ́ ni fún ọlọ́run. wassalatu wassalamu ala khayri khalqillah. èkì ọlọ́run àtọ́lá rẹ̀ kó lọ bẹ́ni tí mi ń lórí ìdí nínú ẹ̀dọ́ ọlọ́run. muhammad bin abdullah. òun náà ni ànábì Muhammad bàbá tó bí ní Abdullah. wa ala ahlihi. ìkẹ́nà kó má ju lórí ànábì nìkan kó lọ bá wọn ará ilé ẹ̀. wa ashabihi. ìkẹ́nà kó lọ bá wọn sàhábà rẹ̀. wa man tabi'ahum bi ihsanin ila yawmi ddin. àti gbogbo ẹni ó bá tẹ̀lé wọn pẹ̀lú dáadáa ìkẹ́ ọlọ́run ọlọ́run kó máa bá wọn títí dọjọ́ ẹ̀san. amin. àmín. ibadallah. ẹ̀yà musu ọlọ́run. اعلموا أن أعمالكم في رمضان يأتي إليكم يوم القيامة. tá a ṣe nínú ramadana yóò wá bá wa níwájú ọlọ́run bó bá tó jáde kìyàmá o. iṣẹ́ rẹ̀ wà bá ọ gbogbo iṣẹ́ tó ṣe nínú ramadana yóò wà bá ọ. wọ́n tó ń jó gbogbo rúmi. wọ́n tó ṣe pé gbogbo wá sí tiẹ̀ òfin àtàkì èèyàn ni yóò wà bá ọ. wọ́n tó ṣe pé gbogbo ìtàn tí wọ́n máa sọ ìtàn tí ó da ayérú tí ó dà lúrú ní bẹ́lẹ̀ ló tiẹ̀ yóò wà bá ọjọ́ kìámà. wọ́n tó ṣe pé kéwù tiẹ̀ tó ké òkè ìtọ́da aláyé àfi tó fi da gbogbo lúrú èyí tí wọ́n kénu òun náà wà bá ọjọ́ kìámà. bó ìtí ló ní mímọ̀ tó ń tábì ọmọbẹ tó ń tọ́ mọ̀fà bó tí wọ́n ti ní wọ́n lọ mọ kéwù jù láyé bàbá bí ọ pé kí ló ṣe káyìn tí kó ipa ọ wọn bí ìyá rẹ̀ dákọ̀ dáhùn ẹ̀ bàbá bí ọ pé mo ní kó pa ọ sí wọn ò bí bàbá rẹ̀ dákọ̀ dáhùn ẹ̀ ò tó bẹ́ẹ̀ pẹ̀lú gbogbo ń tọ́ ọlọ́mọ gbogbo pòfẹ́sọ̀ ayé kan kẹ̀kẹ́ àákàn fún wọn lóye ní ẹgbàágbèje kan bẹ tí wọn mọ̀ àmọ́ ipò ayé ipò rédèrèdè ní pòfẹ́sọ̀ ọgbà náà nù ẹ bèèrè nǹkan mi lọ́wọ́ ẹ̀wọ̀n kò tó bẹ́ẹ̀ kọ́ dáhùn lójú ọ̀nà tó lóun gba pòfẹ́sọ̀ sí kọ́ wá sí ìtọ́lọ̀ wọn mọ̀ ọ ma jẹun lọ́wọ́ ló kù ní àfóhùnmímọ̀ o tó bẹ́ẹ̀ o lè sọ èyàn rìn lọ báyìí tó kú èyàn ti jókòó lórí iṣẹ́ àbáyé ní táwọn èyàn gbé aláàjì ẹ̀sì dá sọ́rọ̀ asótí lọ káwá bí ọ bàbá tó ní mímọ̀ tí wọ́n ń gbé wọ̀rọ̀ mọ̀ kéwù jù tó gbọ́ lárúbáwá jù dépò tó tó sọ pé àfáà kan ọ̀gbọ́ kọ̀ mọ̀ kéwù àfáà kan ọ̀gbọ́ lárúbáwá ìwọ tó wá gbọ́ sọ lárúbáwá lọ́sọ̀ sọ lárúbáwá ni wọ́n ní aṣọ láti wà lìjẹ́ náà ni ẹlòmí ọgbọ́n kankan kò sí kí kankan yóò sì wà lìjẹ́ náà wọ́n sì na àfáà mi eriri ọ̀dàrú ọlọ́wọ́ tuntun àbí kíni ṣé ìtẹ́ ń dí ti ara yín náà ní mímọ̀ ṣé ìtẹ́ ń tú àṣírí ara yín lórí gbogbo Facebook gbogbo social media yìí lóun náà mímọ̀ ṣé ìtẹ́ ń bá yé ara yín jẹ́ tàwárí kankan wò mọ́ lórí Facebook tó pé ẹ̀yìn àfáà lókútà wá ń wò wọ́n pé ọ̀tán kátó wọn tí wọ́n wì nígbà wọn sì tẹ̀ lóòótọ́ ọ̀kan ta kọ́tìnì tẹ́fì mọ̀ pé inú yàrá ló ti ṣe kọ́tìnì ìyá rẹ̀ ọmọ fẹ́ lẹ́lẹ́lẹ́lẹ́ lójú wíńdò yọ́wọ́ abẹ́rẹ́ ibú àwọn àfáàtà náà ti jẹta tí wọ́n ṣe gbé ìtawà ń ṣe láyé lónìí èmi àti ẹ irú kéwù tiwa ò sì kí kálukú lóhùn kéyìn sáwọn àfáàtà náà ṣe gbé ìtawà ń ṣe láyé lónìí bẹ́ẹ̀ tán Facebook pẹ́rẹ́ àwọn àfáàlẹ́ rí abẹ̀rẹ̀ ibú nù yọkọ̀ kí ayà kẹbí olùbẹ̀rù ọlọ́run assalamu alaikum
wa rahmatullahi ta'ala ohun wọ́n sì dùn wa barakatuhu. èsì ọ̀rọ̀ fún àfá Yàyà Sókótó sẹ́ǹgbérí ikú kéwú lọ́dọ̀ àfá mi gbogbo tó wá kéwú ní kankan bí èsì ọ̀rọ̀ ló fẹ́ fún ló fi torí ẹ̀ lọ́ta kọ́tún ìyá mi tiẹ̀ gbogbo àwọn àfá àtànàtẹ̀ ìfọ́lá wọn bẹ́lẹ̀ ọ̀nàwọ́lá kúkúrú ọ̀nàwọ́lá làjí àgbà ọ̀nàwọ́lá sí àdámà ọ̀nàwọ́lá akíní ọ̀nàwọ́lá àbálágbàjì ẹ sọ yìí tí wọ́n búra wọn wá ẹ sọ ìlú èbú wọn búra wọn ẹ mú kásẹ̀tì ìbú wọn wá ọlọ́mọ ẹ kásẹ̀tì ìbú tèmi tí wọ́n tòjọ nísìn wọ́n tòjọ bá mú ni àbádéwájú ọlọ́run bí kásẹ̀tì bá ti wá bá mi máa lọ́rùn gbọ́ tí wọ́n náà wọ́n bú mi ni mo sì fèsì bí ìbá ti gbé àtàrà jẹ́ àgbà wá ní àmà dáhùn mọ́ ní ọ̀jẹ́ ń dá ẹnìkan kan lóhùn mọ́ bí ẹ̀bá bú mi bí ìbá sì pàfà mi tó ní mọ́dá yẹn lóhùn mọ́ ìwà nítorí kó ti kú kí n yí àṣẹ ni ní ọ̀jẹ́ ń dáhùn mọ́ èmi ọmọ ọmọ pẹ́ nìkan kéré ìwọ tó kéré tó bú bàbá mi jẹ́mi náà dàgbà yà kí n bú yálà yà tiẹ̀ náà àmọ́ wà sí àgbáyé ọlọ́run bá kẹ́bàgẹ́ ó ní ìbẹ́ni símọ́ni èmi pẹ̀lú wọn àtẹnìkan ni èmi pẹ̀lú wọn àtẹnìkan ajẹ́ mẹ́ta ń bẹ́ ìsímọ́ tó bá yẹ pé Abdulrahim mo bá kọ́ kí gbogbo ẹni bá pọ̀ láyé ọgbọ̀dọ̀ fèsì mọ́ ìsìn ìwò kálukú rán bí ìbá sí bẹ́ẹ̀ ni social media yóò bá má ta o bàbá alájà àgbà ní ọmọsàn kankan wa man tabi'a bi ihsan ila yawmi din amin ibadallah ilamu anna a'malakum fi ramadana yati ilaykum yawm al-qiyamah. ẹ já lọ mọ̀ nígbà iṣẹ́ wa tá a bá ṣe àṣedáni gbogbo iṣẹ́ wa yóò wá bá wa bó bá lè jáde kìyàmà. yashfa liman al-Qur'anu yashfa liman qara'ahu. àwọn bàbá wa ní ẹ tẹ́tí dáadáa alukurani yóò sì gbẹ̀yìn tí bá ń ké. wa amila bihi. kíké nìkan kọ́ ló tún wá fi ń ṣiṣẹ́ gbogbo tí ń bẹ nínú alukurani ọlọ́ni á ṣe báyìí ọlọ́ni á máa mutí ọlọ́ni á máa ṣe sìnà ọlọ́ni á máa ṣe gbogbo àwọn nǹkan yìí ó tún lò ó kurani ní sí bẹ̀rẹ̀. kuranu wọn wí ilé sìn pé bó ló ṣe sìnkú wájú àlùkìyámà èmi nísìn mọ́lẹ́ni sí ìyẹn lòdì tá a kíra wa ó lé lọ́dún kan wọ́n sì ń pè mí mọ̀lúdì èyí sì ń sọ ìwà nẹ́bí bẹ́ẹ̀ náà lẹ́yìn àgbààgbà àfá ẹ̀yìn àfá wọ̀nyí ẹ̀yìn táàrí tá máa kúnlẹ̀ kọ́dà bẹ́ẹ̀ jù wá lọ lójú orí ẹlòmí ò jù mí lọ́ba àwọn tó gbé wọ́n ti gbé oyè kíní kan lélẹ́rí ní ìfi kúnlẹ̀ wàláhì làzim àfá mi tẹ́ ń pẹ́lẹ̀ àfá gbọ̀ jù mí lọ àmọ́ ń bẹ̀ẹ̀ ti gbé kíní kan lélẹ́rí ó dúkà máa pé náà ọ̀rọ̀ wọn jọ dáa fún yín àwa náà ni bó láwà sí jọ́lì kìyàmá irú àfáàní náà lẹ́ni tí ń yẹ̀ lódì irú àfáàní náà lẹ́ni tí inú rẹ̀ ọ̀dá sí inú àfáàní náà lẹ́ni tó ṣe pé bọ́ bá rí wọn inú márùn ni bó lẹ́wà sí jọ́lì kìyàmá kùránù wọn sọ̀rọ̀ yìí ẹ̀kẹ́ kùránù àlò agbọ́ kùránù yìí àtẹ̀lé ẹ má dìtẹ̀ ẹ má ṣe tẹ̀m̀bẹ̀lẹ̀kún ẹ má búra yín ẹ má yànra yín lódì ẹ má ṣe tí ọ̀dá ṣé gbogbo ẹ̀kọ́ là ń ṣe yìí ìwọ tó rí nǹkan kan tó wá lòun wo tẹ̀sùbá eléri ibú ọwọ́ rẹ wá kájọ báyìí òpin wọn mú kan kí ni kí wọ́n mú àbẹ́sọ̀ lé bàbá rẹ já o mú tẹ̀sùbá ẹ̀yọ̀ kan kó fi tún kọ́ kí ni tó rí káwá bẹ ní ó jòkó tó lòun òun máa wo tíra òun máa wo yẹ̀pẹ̀ lẹ́sùn kí ni ń ṣe sí yín lẹ́yìn mo gbí dá kò lè sọ pé kí ni ń ṣe lẹ́yìn yín báyà mo dìde sí báyìí pé mo fẹ́ gbà ń pàkó kí lẹ́mọ̀ tí ń ṣe lẹ́yìn àlàyé o tó bẹ́ẹ̀ gọ́dá ọwá ní ẹmú kan ẹwọ lè bàbá ń sọ yóò àdàbí pé yẹn ń búyàn ṣé bẹ́ẹ̀ wá kọ́ ni ẹ wo bí ẹ̀dá yẹ́rúdé ni ẹ á lọ kó yẹpẹ̀ òkun ẹ wá kó sínú tíré ẹ á ṣe ìka méjì gbígbà tákàn ló mú yín tẹ̀ fẹ́ kẹ́yìn sọ̀rọ̀ lẹ́gbẹ̀ẹ́ ẹ wá ṣe báyìí hìn alájí ìrìn àjò ń bẹ lẹ́sẹ̀ rẹ bàbá tó wọn lọ bì kankan bàbá tó sépèsè owó pé èdèrè ìbú ọwọ́ rẹ̀ wọ́n pọ̀ ọmọ nǹkan orí náà wọ́n fẹ́ mọ̀ lónìí wọ́n ti dàníyàn ọwá àwọn kìíní ọwá orí ọ̀nà àjò ń bẹ lẹ́sẹ̀ yìí ó ní hin òun fẹ́ dábìjàn lọ ọ́rà sọ àwọn ìyàwó ẹwò lè sáwọn àfá àtàná sí wọ̀nyí àwọn àfá àtàná wọ̀nyí wọ́n pè kílẹ̀ ló ṣe ẹ̀pà ẹ̀yọ́ àwọn ọmọ onímẹ́mẹ́ pè wọlé Fatiha ẹkẹlẹ́ mẹ́ta wọ́n máa sáámi pẹ̀lú àṣẹ ọlọ́run kó tó délé ọlọ́run bí àbùkà yóò sì bíyà àwọn àtòní àwọn akó láwájọ́ eléyìí wọ́n ìbáwọn eléyìí ṣe
àwọn eléyìí wọ́n làáfà àwọn ọmọ kéwù àwọn eléyìí wọ́n làáfà àtàwọn gbọ́lárúbáwá àwọn eléyìí ẹwà ní abẹ lọ́hùn abákúráwájọ wèrè gbogbo áfíkan ṣáájú wọ́n lòun làgbà wa yà sátàrù ọlọ́run wò wá lọ́wọ́n àgbọn tí wọ́n ní pé mo rò pé rí yín dàrú ṣé bẹ́ẹ̀ ti kóra yín jọ yín náà ní ìdá yín lóhùn ẹ̀yin tẹ́ ń dì ti ara yín tẹ́ fẹ́ràn ara yín ẹ̀yin tẹ́ kéwú tẹ́ tẹ̀lé ẹ̀yin tẹ́ ké Kùránì gbogbo tó ní ẹ̀júlẹ̀ tẹ́ ẹ̀júlẹ̀ èmi náà ń bẹnu yín gbogbo wa ní àjẹ́ pé bá ṣe pa nẹ́bí lówó ó sì pé àwa títí wọ́n bá burú jù wọ́n bá tẹ ẹnìkan jẹ́ mùsùlùmí nínú ẹnìkan jẹ́jẹ́ mi ní bẹnu abúlé mi ní àyín ẹni bá sì kan géètì tí bá ní ìmúwá fún ti mú nínú wọn lọ́ọ̀dọ́ sí àmànù kan wọn gba kọ́bọ̀ lọ́wọ́ anybody ẹni ọba mú wádé wọn gbà àwọn gbé yẹsà ẹ̀wọ̀n fẹ́ rí àwọn sínétọ̀ ní àwa ni èmi ọmọ Musa kan mi àrọ́ ọ̀rọ̀ ìsáwákà yẹ yìí kò ní yẹ wàsíyàmù yawmul qiyamah kilahuma yashfa'ani al-Qur'anu yashfa' liman qara'ahu wa amila bihi kama qala sallallahu alayhi wa sallam. Al-Qur'an yóò sì pẹ̀ ẹni bá ń ké tí sì ń lò ó bá lò jáde kìyàmà gẹ́gẹ́ bá Nabi Muhammad ọlọ́run kó máa bá a tó ti sọ báyìí pé. wal Qur'anu hujjatun laka. Ànábì ní Al-Qur'an tẹ́ rí ni yóò jẹ́ àwíjàre fún ọ. Aw alayka. àní kò jẹ́ ní ọlẹ́rí. Qala Rasulullah. Ànábì Muhammad ètò ọlọ́run kó máa bá a sọ báyìí pé. bàbá kó ra ọjọ́ kí ẹjá ké Kùránì ọ̀yá o Kùránì òkú nífà ẹni ó kú tán wọ́n ní aké Kùránì fún ẹ má bàbá wọn yẹn wá o ẹni tí ọmọ kí bẹ láàrin wa yóò sì gbà sọ́ọ̀bù akóbá ẹni tí ń bẹ nù sàárè ni àwọn amúra wọ́n wọ́n yín dáa wọ́n láti mọ́ ìtú yìí wọ́n mọ́ wọ́n àyà ayẹ́tú anáfsọ́lì mọ́tìmá la ilaha illa òkú tí ń bẹ nù sàárè àti ẹ̀gbẹ́ni tí ń kó mọ́ bẹ́ẹ̀bà kéré dèrèdè ń bẹ̀ ké òkúta wá gbé wọ sàárè ta ní ẹjá tọrọ òkè fún tọ́ wá gba Kùránù tọ́ bá ń gbé yá ayọ́ annasu wọ́n tún wá fún olówó òtún gbà ọkàn rí ọ̀tọ́ fún ọgbẹ́ yìí tó kí ọ̀dá yìí akọ́rawa jẹ́ à ń ṣe yàláwò tí wà náà lọ́rọ̀ lóhun fẹ́ oòrùn ní mú bí eléri ibú ní nígbà lọ́wọ́ tó lágbàgbò fún àwọn nẹ́pà àwọn tó sí èrì àwọn tó gbogbo transformer kalẹ̀ ọlọ́ni wọ́n hàn ilé mọ̀ ṣe ẹ̀kọ́ ẹ̀ṣẹ̀ tèmi ni wọ́n sì jẹ yín yà àwọn tún kí ní dáálẹ̀ fún bá wọn wá so bí wọ́n sì wá àwọn láyìlá ẹ̀tù iná dáálẹ̀ láì jẹ gbèsè transformer wọ bàjẹ́ ẹ̀tù wa àtún sanwó kẹ́ẹ̀ tó bá wa so padà bẹ́ẹ̀ ti ẹ wo Nàìjíríà ẹ wo ìyàtọ̀ ọmọ Nàìjíríà jẹ bẹ́ẹ̀ bá dáwọ́ ní ìsìtẹ́ra transformer ẹ̀kàrá ní ẹ̀yìn kẹ́ẹ̀ní níjọ wọn bá ti wá gbé náà lé báyìí ó ti kó property yìí sérílẹ̀-èdè ní ìtẹ́ dáwó tẹ́ yọkun mọ́ tó sí tòsí kẹ́ẹ̀ tó rówó transformer dá kópé ẹ̀rọ àtàtẹ̀ pé wọ́n gbé náà lé báyìí dé wọ́n lẹ̀ kíní kan máa ní ó di ti nẹ́pà nù ẹ̀yìn kẹ́ẹ̀ní mọ́ ẹ̀ láṣẹ lórí ẹ̀ mọ́ èmi Abdulkarim tí mo ra nǹkan mi ni ó ní yóò ń bo ẹ̀yìn ò ní tanánu wọ́n yìí sì yọ kíní wọn kó sérílẹ̀-èdè lélẹ́yìn sáwà ló yẹ kára ẹfẹ́ fún wa náà tún ní àmà lọ́rọ̀ òpó sáwà ló yẹ kára òpó bẹ́ẹ̀ni yíò bá dàrú sẹ́mọ̀gbẹ́yìn ló yẹ kẹ́ra ní ẹ wò ìyàtọ̀ fi ń jọmọ Nàìjíríà táwẹ̀ ibi tán ní sí bọ́yá làwà tán jẹ́ mẹ́ta lọ ládùúgbò ní táwẹ̀ ibi tán bọ́yẹ̀ mẹ́ta ẹ̀mẹ́ta ọ̀hún kèèsè náà eléríire wọ́n mú wa o wọ́n tẹ̀ bá yé up nepa àárín kí bòjí mú yín ẹ̀yìn tẹ̀ mọ́ sí up nepa ni mọ́ bá ti mú dé bá yá ewèrè ẹ̀ tán nítorí ẹ̀kẹ́ mọ́ wínú ẹ̀mú náà wá kò ju ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún rẹ̀ ìsún pa láti jẹjẹ èèyàn náà sì lọ̀gá yín ti bẹ́ẹ̀ èèyàn náà sì lọ̀gá nepa yanyan ṣé èèyàn ni ṣé bó ti ṣírò ẹ̀ wájú Ọlọ́run ní pé bẹ́ẹ̀ ti fìyà jẹ wá tẹ́ ń dààmú wa tá a sì ń sanwó Ọlọ́run ọ̀dà sàmì wal Qur'anu hujjatun laka aw alayka qala Rasulullah sallallahu alayhi wa sallam òjíṣẹ́ Ọlọ́run Ànábì Muhammad àti Ọlọ́run kó máa bá ọ sọ báyìí pé
as-siyamu Ànábì ní àwẹ̀ wal qur'anu àti Al-Qur'an yashfa'ani méjèèjì yóò sì pẹ́ lil abdi yóò sì pẹ́ rú yawm al-qiyamah. ó bá dòjà kìyàmá yaqulu as-siyamu ó bá dòjà kìyàmá àwẹ̀ ó máa sọ báyìí pé ay rabb yóò máa ní wọ Ọlọ́run inni mana'tu at-ta'ama lágbájá ọmọ lágbájá èmi ni mo hánà oúnjẹ fún ráìsì ìsẹ̀mó ìjóríjẹ wash-shahawati bin-nahari gbogbo àwọn adùn ayé oríyàwó rẹ̀ kò lè súnmọ́ lọ́sàn-án èmi ni mo hánà rẹ̀ fún èmi àwẹ̀ fashaffi'ni fihi àmọ́ wo Ọlọ́run lónìí dákun fún mi ń pèsè nípa lágbájá ọmọ lágbájá tó gbàwẹ̀ bó ti tó àti bó ti yẹ díẹ̀ sí bẹ̀rẹ̀ yaqulu al-qur'anu ya rabb Al-Qur'ani ní o tún bọ́ síwájú Ọlọ́run yóò ní wọ Ọlọ́run o mana'tu an-nawma bil-layli lágbájá ọmọ lágbájá èmi mo hánà oorun fún kò róhun sùn lóru yíyan náfìlà ní èmi Al-Qur'ani ní kébẹ̀ fashaffi'ni fihi dákun fún mi ń pèsè ìdí ìsìnkú lágbájá tí ń ké mi lóru yìí fayashfa'ani àwọn méjèèjì wọ́n wá dúró níwájú Ọlọ́run Al-Qur'ani ó sì pẹ́ ní tí ń ké àwẹ̀ yóò sì pẹ́ ní tí ń gbà á kéèsì ẹni tí ń ké Kùránì ní kéèkárí mi o tọ́ bá dúró bàrándà lè yí tọ́ ọ̀já àwọn ọmọ oṣù nulé tàbí alákàlẹ̀ yìí ẹni mú àwọn alágúnlé ẹnkàrí alẹ́ni alákàlẹ̀ wọn padà jẹ́ ẹlẹ́kùnrin wọn lé ọmọ yìí ti tú tají kéèsì ẹrù Kùránì báwọn kálukú náà táwọn alájì ní ké Kùránì gbogbo ọjọ́ jímọ̀ bí tí wọ́n ké nù táwọn kan ké Kùránì láti alẹ́ dilẹ̀ mọ́ tẹ́lẹ̀ kan ọmọ ìyàwó tó orún kan ó sílẹ̀kùn dé ọkàn tí tún ké lọ́wọ́ ìyàwó pàkínídé ìyàwó lọ sún jẹ́ pé ń ké nù ní ẹni orún sí kàn gbà àwọn alájí ké Kùránì tàbí òkútílẹ̀ mọ́ta kásùgbà àtàn ájára máa bọ̀ bí ọba sì dáhùn yóò jí àwọn ẹjọ́ ọlọ́jà kìámà ní tí ò sí lánàá lọ́fẹ́ sí fún ọ pẹ̀tẹ̀ ọya mọ́jẹ̀ ń jẹ ọgbẹ́ gbé Kùránì ẹwà múdà lè lórí àyíká tí ẹwà tó gbé ẹ̀ka wájú ní bàrándà alé wọn ọba múra kankan lọ gbé láwọn ní kàbí kẹ́ẹ̀sì aláwọ̀mọ́sọ́lì aláwọ̀mọ́sàmẹ́tàwó sẹ́yìnrí ilẹ̀ àmìdínà aláwọ̀mọ́sọ́ gbogbo ẹ̀sìn sí kọjá lọ́mọ aláwọ̀mọ́sọ́lì aláṣẹ́yìnrí náà Muhammadi sẹ́ irú tí ẹni wọ́n láwọn wá irú tí ẹni lóhun ẹni sallallahu alayhi wa sallam ani an liman soma ramadana ẹni ó gbààwẹ̀ Ramadana tá a gbà tán yìí imanan wahtisaban ó gbà pẹ̀lú ìnígbàgbọ́ àti pẹ̀lú ìṣirò níwájú Ọlọ́run ibadallah ẹ̀yẹ rúsí Ọlọ́run lọ́kùnrin aqsamtu billah àwọn bàbá wa láwọn búra pẹ̀lú orúkọ Ọlọ́run bi'sal qawm wọ́n ní ó mà ṣe fún o bi'sal qawm orí ibú fún o sí ọ̀rẹ́ o alladhina la ya'rifuna Allah illa fi ramadana àwọn tó ṣe wípé wọ́n é mọ Ọlọ́run wọ́n é kírun wọ́n é gbààwẹ̀ wọ́n é ṣàánú àyàfi nínú Ramadana nìkan ọwọ́ apàwà bí ọgọ́rùn kan ní àwa sínú àwa débẹ̀ akódòdó sí kalẹ̀ mẹ́rin ẹja èyí tó rànjú mọ́kàlùkù kìí ṣe járe àwọn ẹja kan tí rànjú mọ́ ẹ̀ báyìí láti bí wọ́n ti ń tà náà ló ti rànjú báyìí tẹ́ẹ̀sì bí jẹ́ bí ó ti rànjú náà ni àwọn ẹja wọn á fẹ́ yọkọ̀ kan lè lérí fún wa kálukú ń jẹ́ kálukú ń gbé padà kìí ṣe bá sínú ilé gan mọ́mọ́ kí mo sínú ilé ìwádìí ilé ìnísìn ó lè yàn tí dìde yá yìí nísìn ẹ ṣe sàárà Ọlọ́run ò ní gbà á bẹ́yẹn mẹ́ta náà lọ bá lè bọ́ láwọn èèyàn mẹ́ta wọlé kí wọ́n jẹ́ kí wọ́n yó ọgbọ̀n sàárà lárí àwẹ́ tánú o ànírí sàárà mọ́ o gbogbo àwọn tí pè bá káwàá jẹ wọn ànírẹ́ nìkan mọ́ o bẹ́ẹ̀ ni ó sì ọdá lọ́jọ́ lásán náà sáà kí ìsáyì tán tọ̀ làdá ni yóò hàn náà sí assalamu alaikum jama ẹ ṣe sàárà fáwọn èèyàn ṣe sàárà kìí ṣe inú àwẹ̀ nìkan kọ́ wọ́n ní kẹrù kọ́ ó ní wọ́n tún mọ́ fáwọn èèyàn lẹ́kọ́ ó tún wá dúró lérí bákó ní ilé àwọn gàlí kan ẹkọ́ pàdùn wọ́n gbọ́ bẹ́ àwọn òsínú APC ẹwẹ́ lérí ibú sàárà APC ó síwó ní ẹ̀ ń ṣe ṣé APC èyí tẹ́ fi ní aláyìí náà ṣé ẹgbẹ́ nìí ẹgbẹ́ wo lẹ́yìn olóṣèlú ń ṣe gan
tẹ́sí múra kankan bí òṣèlú òsì tẹ́lẹ̀ ń ṣe òṣèlú tí yà ń jẹ yín òṣèlú tẹ́ ń rárá níní òṣèlú tí wọ́n fúnlẹ̀ mọ́ yín òṣèlú tó yẹ pé gbogbo nǹkan lọ́wọ́ gangan yìí alẹ́ ń sọ́ṣèlú àti PDP àti APC yín eré yín ọ̀dà pẹ̀lú ẹgbẹ́ òsì tẹ́lẹ̀ ń ṣe sẹ́gbẹ́rẹ́ àwọn ẹgbẹ́ tá à ń ṣe ìyà ní jẹ́ ààyè ìjọ́ta àti ń lọ dúbọ̀ àlúrú ìta ló lọ́wọ́ ìrí ìjọ́ta àti ń lọ ayé bọ̀ dọ́là wálẹ̀ nǹkan tún wálẹ̀ mọ́ kí ló dé a sì láwọn aláṣẹ aláwọn olórí dọ́là wálẹ̀ àárà ní 190 dọ́là kò ní 1000 kò ń bẹ gbám ó di 9 báyà ní àwọn akẹ́lẹ̀ ní ó ti tún di 100 ẹwọ tó kò ń bẹ 1001 kó ẹwọ dọ́là ti já wálẹ̀ kìí tí ìjà tán yóò fọ́ lálà sí ni kìí já tán ẹ̀tọ̀ kí la wá dé tí nǹkan wá wálẹ̀ mọ́ ẹ̀yin olówó èé ṣe tí nǹkan wálẹ̀ mọ́ dọ́là lọ́wọ́ o lọ́jọ́ gbogbo nǹkan gbẹ́nu ókè dọ́là wálẹ̀ yóò rẹ̀ sí yóò ń gàrí iye lẹ́wà iye lérè iye aláta iye lépo gbogbo yín àtèmi náà èmi náà bẹnu yín olówó lèmi náà èmi sábà kò ṣiṣẹ́ I'm a businessman mi ṣe àwọn afá kò níṣẹ́ jàdàbí àmì wá pọ́n níbi ẹsẹ̀ ń bí ọgọ́rùn-ún ní kankan bí ojókòó kí n bí oorun gbogbo rédíò dé ẹlòmí lọ bí àdúrà tí ọkàn lọ́wọ́ kan lẹ́sẹ̀ ọlọ́ọ̀kóòdù wà nù lé wọ́n fi tẹ̀sùbá ka owó ẹ̀sìn ká tán àwọn kó gbogbo ẹ̀ lọ wọ́n wá fi jántẹ́rẹ́ kàkàlẹ̀ fún wọn tó wá nara wọn ní tẹ́lẹ̀ pa 1 million táwọn ẹrú ọlọ́run táwọn àwọn mú 850 wọ́n ló bá ń 50 ní àwọn ni àsàlátì bó ń sí ọlọ́run tọ́ ìmáàmù Abdulrasaki ní tó 150 ní inú owó tá a pa ń bẹ lọ́wọ́ àbá nájímù ẹ máa pín wọ́n lù yí wọ́n fẹ́ pa lérí wọ́n kó owó sóhun lọ́wọ́ ẹbá tí ń dàmú ara wá kí ẹ̀yin àfá ẹ lọ wáṣẹ́ ẹ̀yin àfá ẹ lọ ṣiṣẹ́ kí ó kẹ̀mí pẹ̀lú wọ́n sàdúrà bí kan àfèyí tó bá kàmí lọ́wọ́ kàmí lẹ́sẹ̀ èyí tó kàmí lọ́wọ́ kàmí lẹ́sẹ̀ mọ́ lọ náà ni ọlọ́ọ̀lọ́mọ àwọn bíríkìlà tó bá ń kọ́ lé àmọ́ tí wọ́n sàdúrà sí pé ò ní máa lọ bí kankan wọn mà nígbà tí lè jó gbọ́nú lé sọ́dún nísìn ní lọ bí kankan àfi tí ń bá níwá sí tọ́gbọ̀n ọjọ́ Ramadan náà fi gbé ní ògbélé bẹ́ẹ̀ tí ní tí wọ́n á sí wá sí alẹ́ òun bó ti kó jìnà tó ní délé torí wá sí alẹ́ ẹ lọ ṣiṣẹ́ èyí tó bá ta gàrí kọ́ta kò sí wọ́n bẹ̀ èyí tó bá ń kó òun lè wọ taxi kọ́ra tuntun kọ́ máa wọ àǹkẹ́ kò sí kankan tó owó tó bá pa ń bẹ̀ tó bá fi sí ìṣúná àlùbáríkà torí oògùn rẹ ni àwọn alọ́kójọ sí ilé iṣẹ́ àmànù tó wo tiẹ̀ náà tó ná àwọn ọ̀rọ̀ látàrọ̀ yázàtàrọ̀ ya àwọn ìyàwó pé kí lọ wá dé kìí pẹ́ tó báyìí máa ní parí àdúrà máa ní ẹ̀wọ̀n tí ń lálà sí àwọn àfá ẹ̀yìn àfá ẹ̀lọ wáṣẹ́ pé pákó lọ máa tààmú fún ọláyé mẹ́ ìbáwọn èèyàn ní tẹran àbáwọn èèyàn kan ta màlúù ni àmín àti dá màlúù tẹ ríhun omi sí haru Kùránì tán wàláhì taláhì bó ti mọ́pàá lọ́wọ́ ti ń dá màlúù ó sì ha Kùránì tán ìwọ wá ló sí wòlímọ̀ owó láwà níbi kẹsìn jọ náà gbogbo wá ń dàtẹ̀lé ọlẹ́yìn òun ló lè gbé wọn mẹ́wọ́ sí tánàbí bọ́lẹ̀ tí wọ́n gbé wọ́ tánàbí wẹ́wù tí wọ́n wọ̀ ní gbogbo ẹsẹ̀ wòlímọ̀ tẹ́ rí Kùránì ké mọ́ wọ́n á gbé ilé ọlọ́wọ́ lẹ́yìn ìgbà tó ti mọ́ bí mẹ́rin ẹ̀wẹ́ ni a ṣe wòlímọ̀ ó tún jẹ́ ajẹ́ mọ̀lú jífà torí gbogbo àwọn tàjẹ́ mọ̀lú ní jífà lájẹ́ ètù sẹ́ẹ̀dẹ́ ló jẹ́ mọ̀lú tó ọmọ Kùránì ké mọ́ jífà wọn jẹ a ní ọ̀dà Kùránì nù ẹkẹ́ ìgbẹ̀sàdúrà fún aláàjì tọ́ ẹjẹ̀ lọ sàrọ̀ lánàá ó tún lọ sàrọ̀ àlá ọwá gbé gínú Bismillahir Rahmanir Rahim wan najmi ọlọ́run ní kò ní yé ọ́ anájímọ̀ kí ni àfáyàyà aqsamtu billah àmàbá náà kúra pẹ̀lú orúkọ Ọlọ́run bi'sal qawm ìjọ náà sí ọmọ ènìyàn alladina la ya'rifuna Allah àwọn tó sọ wípé mo è mọ Ọlọ́run ọba illa fi Ramadana àyàfi inú Ramadan nìkan ni wọ́n kírun inú Ramadan nìkan ni wọ́n sáré bi'sahum sí ọwọ́n wa bi'sa ma fa'alu sí ọ iṣẹ́ tí wọ́n ń ṣe gan yatrukuna as-salata a máa wo àwẹ̀ ló ti lọ yóò wọ́n fi ìrún lẹ̀ wọ́n ní kírun war-rahma ó fà á nú lẹ̀ wọ́n ní ṣe mọ́ báyìí o wal-amana ìgbà fi pamọ́ ó kálukú fi ń ṣe àmánà nínú Ramadan àmánà ti lọ báyìí
wal ihsan. dáadáa ṣe dáadáa síra wa ní ramadana ń lọ báyìí kò sí dáadáa mọ́. wa yatamassakuna tariqata ash-shaytan. ṣé wọ́n ń bẹ nínú wọn bí ramadana ti lọ yìí ojú ọ̀nà èṣù wọn wà gbámú báyìí bí amutí bí àmẹ́sìnà bí alẹ́ ẹjọ́ ọdún alẹ́ ni mo wọlé mo wá jáde gbogbo alẹ́ ẹjọ́ ọdún àwẹ̀lẹ̀ mi máa jáde mo wá rìn lọ mo lọ Coca-Cola yé wọ́n pé bẹ̀ tí mo ní lónìí ọdún lẹ́tí yá bẹ̀rẹ̀ mo wá tún gbé ọdọ̀ náà maraba láàyè nígbà mo dé gángan yéé ẹ mà gbígbà tí Sàràkí ń sin mọ́ níyàwó ibẹ̀ lọ́rù ni mo wá páàkì síwájú wọn báyìí ṣé wọn ò lè mọ̀ tí ń tẹ́dùn wọn ní gíláàsì mọ́tò mi wà láàyè àwọn bíi mẹ́rin kan gbà wọ́n rẹ̀ rí pé ìyá ń sáde wà láì fún wọn ti rínú ìyá ń sáde èyí wọ́n kà sí ìhàn àìmọ́ ìlọ́mìlọ́ lónìí ọdún yìí ibẹ̀ ti kún wọn tó mọ́tò lọ gbá ẹ̀rọ nǹkan sọlọ́hun inú àwẹ̀ kọ́ lọ́lọ́hun ọjọ́ lásán ni jama ẹni Allahu Akbar ibadallah yanbaghi lil muslim ba'da ramadana an yudawima ala ta'ati wa yajtanib al ma'asi wa sayyi'ati fa inna as-salata tamu sayyi'atina لكونه صلى الله عليه وسلم واتبع سيئة الحسنة تموها اعبدوا الله بعد رمضان كما عبدوه في رمضان ولا تقطعوا أرحامكم بعد رمضان كما وصلوا في رمضان واعلموا أن ربكم في رمضان وهو ربكم في شعوال وبقية الشهور واعلموا أن بقاء المسلم على عمل الصالح بعد رمضان دليل على قبول صيامه عند الله. إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون قوموا إلى الصلاة يغفر الله لنا ولكم آمين. أنت في رمضان أتقى àfáàní mo rí ọ nínú ramadana ìwọ náà bẹ̀rù Ọlọ́run ò lè jẹun lọ́sàn ọpáyọ Ọlọ́run débẹ̀ ò lè súnmọ́yàwó rẹ̀ ó bẹ̀rù Ọlọ́run débẹ̀ mo rí ọ nínú oṣù ramadana pé ó bẹ̀rù Ọlọ́run. wa takhsha Allaha fi sirri wa jahri. àwa bẹ̀rù Ọlọ́run ọba náà kì í wá ṣe pé lójú wa nìkan àti kọ̀kọ̀ rẹ bẹ́ẹ̀ náà ló ṣe ọpáyọ Ọlọ́run ní kọ̀kọ̀ ọbẹ̀rù ẹ̀ ní kọ̀kọ̀ ọjẹ́ gbọ̀njẹ̀gbọ̀njẹ̀ Ọlọ́run ojú ọká ọmọ kọ̀rọ̀ ọ̀kankan nìkan kọ́ àfáàní mo rí ọ. mu'ibun an tura ba'da siyami muqarifa junhati ardihi bagadiri. ọmọ ìyá mi ti ń bẹ ní lónìí ṣé bó ti ń ṣe nínú ramadana náà ló tún máa ṣe lẹ́yìn àwẹ̀ torí pé nínú ramadana ọláàánú inú ramadana kọ́dà béèyàn ọba tí jẹun yóò sì máa ka ọlá ṣé bẹ́ẹ̀ lọ́ọ́ máa ṣe lẹ́yìn ramadana bó ti ń lọ tafsiri bẹ́ẹ̀ lọ lọ́wọ́ àṣẹ alẹ́ ìwọ gan agbé kuranu òun ti láwà fún ara rẹ̀ ìjọ àwẹ̀ ti tẹ́lẹ̀ ní ìtùpá kuranu dé báyìí pé ó ìgbélé bí títí máa gbélé ó tó di ọdún tí ń bọ̀ bọ́lọ̀ bá ní ọkà mọ́ ṣé bẹ́ẹ̀ lọ́ máa ṣe
معيب أن ترى من بعد الصيام معيب أن ترى بعد الصيام مقارف جنحة أو ذهب قدر Ọlọ́run tó ṣe pé gbogbo tí máa ń ṣe òun ní ṣe kẹfún rẹ̀ دع الفحشاء lọ́bì ìṣekú ṣe é lẹ̀ وارحل عنه كيما تنال عقيب ذلك جل أجر ẹgbẹ́ àfa olùwọ́ fi ṣekú ṣe é lẹ̀ bó ti ṣe nínú Ramadana دع الفحشاء ò lè wá láyé lọ nínú Ramadana دع الفحشاء Mẹ̀múnà ọgbàgbé ẹ̀ nínú Ramadana دع الفحشاء sílífà ẹlẹ́ran ọgbàgbé ẹ̀ nínú Ramadana دع الفحشاء àmọ́ pé oníkọ̀ǹkọ̀ ò débẹ̀ mọ́ nínú Ramadana دع الفحشاء àdíjà oníjìyàn ìlì ò débẹ̀ mọ́ دع الفحشاء làrùbá ó mángòrò ọlọ́ọ̀bẹ̀ nínú Ramadana دع الفحشاء ìwá ṣe ọjọ́ lásán sọ wá níbẹ̀rù Ọlọ́run ni دع الفحشاء وارحل عنه كيما ajé tó máa bí تنال عاقبة ذلك جلا Ọlọ́run tó fẹ́ kiri ẹ̀mí kan ní pé mu'izun muzillun man yasha'u bikarihi معز مذل من يشاء بكاره ẹ̀hìn سميع بصير كل شيء بمرعاه mu'izun lèmi Ọlọ́run ẹni bá wù mí ma ní ọmọ ní معز bọ́n bá lọ wọn ni wọ́n mọ̀ pọ́ ń lọ معز bọ́ bá dákẹ́ wọn ni ọ sọ̀rọ̀ látara yìí tẹ́mi Ọlọ́run fún ọ معز bọ́n bá ń bọ̀ wọ́n mọ̀ pé wọ́n lọ ń bọ̀ látara yìí tí mo fún ọ ní ẹgbẹ̀rún yẹn ń bọ̀ wọ́n mọ̀ pé ń bọ̀ معز èmi Ọlọ́run máa ṣe bẹ́ẹ̀ fún yàn مذل máa sì yẹ̀yẹ́ yàn máa kàn lábùkù máa láàlàá sí ẹ̀ máa bá tiẹ̀ jẹ́ مذل máa dayé ẹ̀rú مذل bó ti wò ó lówó tó ẹ pé kí ni àjẹlábẹ́ مذل bó ti wò ó jẹ́ èèyàn tó ẹ pé inú àwọn ẹbí ẹ̀ nìkan ni مذل mu'izun mudhillun man yasha'u bikarihi معز ẹ wo Ọlọ́run bí ti ń kiri ẹ̀ مذل من يشاء بكاره èmi Ọlọ́run méjèèjì ni èmi a máa pín fáwọn èèyàn méjèèjì ni èmi a máa pín fáwọn èèyàn bikarihi pẹ̀lú tèmi Ọlọ́run fi ń jẹ́ Ọlọ́run àwa ni سميع بصير kullu shay'in bimar'ah ẹ̀ sì wí bẹ́ẹ̀ كل شيء بمرعاه àṣẹ gangan ọ̀dá ṣe ẹ̀ kí bò sí Ọlọ́run jàmá بصير كل شيء بمرعاه Abdulrasheed trader dealer سميع بصير kullu shay'in bimar'ah èmi Ọlọ́run méjì ni òun ta kọ́kọ́ ẹni bá wù mí ma ní ó níyì ẹni bá wù mí ma yẹ̀yẹ́ méjì nù ẹni ẹ bá rí tó níyì òun kọ́ ògùn kọ́ rárá Ọlọ́run ni من يشاء ẹni ẹ bá rí kullu shay'in bimar'ah سميع بصير كل شيء بمرعاه Sami'un wá tún lè mi Ọlọ́run ẹlẹ́kẹta nìyẹn kò sí tèmi gbọ́ ń gbọ́ tó lè ń gbọ́ tẹ ní ó ní nǹkan tó lè ó jì gbé gbogbo ẹni ń gbọ́ tẹ ní ara ní ń gbọ́ tẹ ní ara dẹ̀ ń gbọ́ tẹ ní ebi ń pa ń sì ń gbọ́ tẹ ní ó yíó ń gbọ́ tẹ ní tó fẹ́ àlàáfíà ń sì ń gbọ́ tẹ ní tó ṣe pó ní ń lò fíafíà سميع oníyàwó bíi mẹ́rin àwa ló ti ẹ̀sìn kísà ìjọ kan náà ní mọ̀ súnmọ́ gbogbo wọn ò ní pẹ́ kú سميع بصير كل شيء
bímárẹ̀ àó ẹ̀yin náà wí bẹ́ẹ̀. Moríta bá ní jẹ́, moríta tó tẹni ṣe, morí afẹ́ ajẹmọ́fẹ́ ayó, morí afẹ́ alọ́mọ́fẹ́ adé, morí amọ́ni ṣe ní, morí àfàìmọ́ni ṣe ní. Sami'un basirun kullu shay'in bima ra'ahu. Ó ti rí nìyẹn. Sami'un basirun kullu shay'in bima ra'ahu. Ìwà rí gbogbo ẹ̀ bí màrẹ̀ áhù ayé èmi Ọlọ́run wo gbogbo ẹ̀ nínú mírọ̀ mi. Ẹ̀rí mírọ̀ làwọn ń pè ní mírọ̀ atak. Màrẹ̀ áhù mírọ̀ ọ̀tọ̀lọ́run Ọlọ́run wa gbogbo ẹ̀ ń bẹ̀ tí èsì pé ń dà mú pé ó jẹ́ ẹ̀nà kàkí wọlé mi ti gbogbo ẹ̀ nínú mírọ̀ rẹ̀. Sami'un basirun ìwò gbogbo wa. kullu shay'in bima ra'ahu. Ìwò Tinubu ìsìnwò gbogbo àwọn governors pátápátá ń gbogbo senators ìwò gbogbo honorable bẹ́ẹ̀ tí ń ṣe gbogbo ẹ̀ bẹ́ẹ̀ tí ń ṣe tí ń da yìí lójú ti yín náà ń wò yìí. Sami'un basirun kullu shay'in bima ra'ahu. Bí ẹ bá sọ Ọlọ́run tó fi rúra mọ́ ní Razaki yìí ṣàánú wa lílọ wa bíbọ̀ wa súnsún wa jíjí wa ìdìdí ó sì wá ṣe pé wọ̀lọ̀ àkọ́kọ́ ẹni ọkọ́kọ́ tẹ bẹ́ẹ̀ ni ìgbàgbọ́ tó jáde lásìkò yìí. tọwọ́ jáde lásìkò yìí ntọ́ tẹ́ ẹni tí ẹ ọ̀dá mọ́ ó ti tán. ó ti parí ó parí. ẹ̀wọ̀n kan irú bí ọlọ́mọdé ó kọ́kù sí wa. mọ̀jà nàkàtà tó rí mi ọjà iná kọ́tọ́ká tó rí mi. mọ̀jà wà kísà kan yẹn aṣọ ọjà wà kísà kan yá sọ. mọ̀jà sunbú kankan yẹn ilé ọjà ṣubú kàkán ilé. mọ̀jà jẹ egun gbẹ̀yìn ẹran ọjà jogún gbẹ̀yìn ẹran. mọ̀jà lu àìlálàáfíà gbẹ̀yìn lálàáfíà ọjà lo àìlálàáfíà gbẹ̀yìn lálàáfíà. Al-Fatiha. Al-Fatiha. مالك يوم الدين إياك نعبد وإياك